Ká kú bojú gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Mo kí wa wí ká kú bojú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà tún ni olólùfẹ́ yín. Ayé ọpẹ́ yọ, ṣó yọ lọ́dọ̀ sí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun láyé ọpẹ́ ló máa fi máa yọ. Òwe wa tòní rèé. Arákùnrin wa tó ń jẹ́ Èèmọ̀, wọ́n ní ẹ dákun ẹ bá wa pa òwe tó ní ọsàn, èèrùn ìjàlọ, odó, iṣu àti àdó. Ọ̀dà ẹja bẹ̀rẹ̀ láti ibi ọsàn. Àwọn àgbà Yorùbá lọ wọ́n bọ̀, wọ́n ní ọsàn tó rí gbajúmọ̀ tí yóò wọ̀, ọsàn tó rí gbajúmọ̀ tí yóò wọ̀, ẹyẹ oko lásán ní fi mu. Èèrùn tàbí ìjàlọ, Yorùbá bọ̀ wọ́n ní èèrùn tó ń jẹ òmìrán lábẹ́ kọ́ńdú, ṣòkòtò ló fẹ́ gbà nídìí ẹ̀. Èèrùn tó ń jẹ òmìrán lábẹ́ kọ́ńdú, ṣòkòtò ló fẹ́ gbà nídìí ẹ̀. Odó, àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní yíyí tà ń yídó, a ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ká bọ́n yí kòkò. Bá a bá ilé ṣe bẹ́ẹ̀ tá a bọ́n yí kòkò, inú alámọ̀ á bàjẹ́. Ọ̀dà o, wọ́n tún wá ní wípé àgbẹ̀ ló dìjà sílẹ̀, ọmọ odó kì í dédé lùyẹ́ ẹ̀ lásán. Ọ̀dà o, òwe tó wá ní iṣu nínú, àwọn àgbà Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní iṣu ẹni kì í fi ní pọmọdé kó má ta, iṣu ẹni ò ní fi ní pọmọdé kó má ta. Èyí tó wá kàn òun làdó. Àwọn àgbà Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní orí àdó ló bá dùn yanṣẹ́ ńlá, akèrèǹgbè tí í ṣe bàbá rẹ̀ omi náà fi ń pọn. Eléyìí ni àwọn òwe tí ọ̀gbẹ́ni Èèmọ̀ tán ní ká bá wọn pa o. Bẹ́yìn náà bá fẹ́ ká bá yín parú ẹ̀, ẹ̀yin náà kí lẹ́ ṣe? Ẹ bọ́ sí abala àríwísí, ẹ rọra kọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, ọ̀rọ̀ bíi 5 àbí 6 náà ní kẹ́ ẹ kọ. Ẹ wá àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé olóòtú ìṣẹ́ lónìí yìí o ò ní rí òwe pa lórí ẹ̀ tí mo kọ yìí, ẹ kọ síbẹ̀. Á wà jẹ́ kó yé wa wípé àwa náà à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́, bàbá wa mọ̀ á ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ káàbọ̀ padà sí orí ètò, ẹ bá wa fi àmì ìfẹ́ hàn, ẹ sì kọ́mẹ́ǹtì, kódà ẹ repost ẹ̀. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ darapọ̀ wá lórí live program wa tá a ti máa kọ́ra wa ní àwọn òwe àtàwọn ìbéèrè ilẹ̀ Yorùbá míì tá a sì ti máa fi ẹ̀bùn kéékèèké tá a máa fi ṣe ìfàjẹ. Àkó àmójúbà ọdún iléyá yóò bá wa láyé, yóò bá wa láàyè ìdẹ̀ra. Orúkọ mi ò yí padà, èmi náà ni Adéwuyè yín Àkànní Ìṣọ̀lá, ọmọ ìyá ológì, olóòtú gbogbo adùn èdè lórí TikTok, social media nǹkankan. Ẹ̀yin lẹ́mọ̀ ẹni mọ́sọ̀ Gẹ̀ẹ́sì. Ẹ ṣe àdúpẹ́ o. Ó dàbọ̀, mo rí yín ná. Why do Africans still worship foreign gods? The bigger question, why are Africans still dominated by foreign gods and religions? Christianity and Islam were used to justify colonialism, keeping Africans in a submissive mentality long after colonialism ended. Many of these faiths reject modern medicine, instead clinging to faith healing, just worsening things like AIDS and HIV. Ladies and gentlemen, let us not forget that the Catholic Church condemned the use of condoms, which led to the spreading of AIDS and HIV on a scale never seen before. And lastly, Africans are taught to pray for solutions instead of actively working towards this. Ladies and gentlemen, this is a trap. This is a way of controlling a person. What is the best way of keeping a prisoner imprisoned? Is to have the prisoner believe he is not. Mo sọ wípé ká jọ tún gbé yẹ̀wò lọ́jọ́ títí òní. Yorùbá ni mí, Ègùn ni mí, Kóòtù òjíire ni mí, Tápà ni mí, Yánmírín ni mí. Àwọn tí Ọlọ́run lò gẹ́gẹ́ bí gàrí tírà wa, tó bá jẹ́ bọ́ yín sọ nìyẹn. Pẹ̀lú referendum tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo àgbáyé pátápátá ni,
kò ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan, kò ń ṣe láfíríkà nìkan. Títorí ẹ̀, ìwọ tí o bá fẹ́ sọ wípé o fẹ́ mú èèyàn kan lọ́ta lórí ìrìn àjò yìí, universe ló mú lọ́ta. Bẹ́ẹ̀ ni. A kàn láti ní àgbọ́yé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni wípé this is not matter of ọ̀rọ̀ ìjà, ọ̀rọ̀ ìtúsílẹ̀. Ọ̀rọ̀ kí ni? Ọ̀rọ̀ ìtúsílẹ̀. Òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ìtúsílẹ̀ ọpọlọ, ìtúsílẹ̀ ọkàn, ìtúsílẹ̀ wípé ta ni mí gangan. Ẹni tó bá wá kéde ìyìn rere kan fún ẹ wípé ká wá lọ ṣe ẹ̀sìn mi, mọ̀ wípé òun gangan ni ọ̀tá ìrìn àjò tá a wà nínú ẹ̀ yìí. Kò sí èèyàn kankan tó kéde ẹ̀sìn kankan. Kò dẹ̀ sọ́nà tó lè gbà láti fi pe Ọlọ́run ẹ̀. Torí ẹ̀, àlàyé mi yóò ju wípé ẹ má jẹ́ ká rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìjà, ọ̀rọ̀ ìtúsílẹ̀ ọpọlọ ni. Mo dẹ̀ ti sọ nínú àwọn fídíòs mi kan wípé ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, tẹ́ bá ti bá wa gbé ẹnu lẹ́wọ́ bí 65, 70 something, ẹ bá wa máa like, ẹ kàn tẹ like, ẹ bá wa wò, kẹ wá fàdúrà ràn wá lọ́wọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ máa ní níbi tọ́lọ́run bá wa dé ìyá wa ò tún gbọdọ̀. Bẹ́ẹ̀ náà ni a mọ̀ bẹ́ẹ̀. It's not easy. But àwa tákù, ẹ fàdúrà jagun fún wa. Torí wípé kí ni ìgbà kan ló mú nǹkan yìí wá fún wa. Táwa bá wá sọ wípé a ti ṣetán láti máa ṣe àgbéyẹ̀wò, ká mú nǹkan tó ń jówe fówe, ká mú kinní kan fún kinní kan, ẹ bá mi parí ẹ̀ ni. Mo mọ̀ mi kò fẹ́ sọ́tọ̀ ni o. Yes. Ẹ má bá wa jà ọ̀rọ̀ ìjà kọ́. Kò yẹ yín sìn. Ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí wọ́n debate yìí. Ẹ jẹ́ ká lọ gbọ́ àwọn conversation yìí. Kẹ mú bírò àti pépà yín, kẹ mú sọ́wọ́. I'm pretty sure Ògúnrè, a máa rí takeaway náà. Torí pé kí ni? Ẹ̀yin náà bí àwọn ọmọ ọ̀dẹ̀. Ẹ bí àwọn ọmọ àrìndì. Ṣé bá ní Yorùbá lógún? Ṣé bá lá smart? Ṣé bá sọ wípé àwa? Bírò àti pépà, ẹ bá mi lọ mú jáde. Kò sí bó ṣe lè jẹ́, bọ̀ kò sẹ́ni tó pè yàn ọkàn wípé kó wá ṣe nǹkan bọ̀. Ìtúsílẹ̀ tó ti wà nínú ẹ̀. Do as I say, tó ti kó bá àwọn ìran wa tó ti kọjá yẹn. Òun là wá ṣetán láti sọ wípé kí ni? Yes, we can do it. Yes, we can do it. We can do it better than any other thing. Yes, we can do it. Tàbá ni lọ́kàn bẹ̀rẹ̀ wípé yes, we can do it. Yes, we can do it. Now, when we talk about Ifa, let us spend more time talking about who or what Ifa actually is, rather than disclaiming the demonization of Ifa. It is good to say things like Eshu is not Satan, but what is way more important is talking about who Eshu actually is. If we actually want to repair people's damaged perspectives about who we are as Yoruba people, then we must establish the Yoruba philosophies and ideologies as authorities in their own rights. That is a more serious work, way different from just saying that our traditions have been demonized. What I'm saying is that demonization aspect must not be the emphasis of our teachings always. It makes us sound defensive, as though we are under some pressure to just explain ourselves. There are so many things that people have questions about. Not all of these people subscribe to the demonized version of Yoruba stories. They simply want to understand better. They've got questions about things like Etutu, what is Ebo, what is Ishefa or Itefa, Kini Ogede, Kini Ayajo, Kini Ofo. All you have to do is to dispassionately explain the thing. People can't just help seeing the beauty. The fact that they see the beauty alone is enough, whether or not they accept it. This is not evangelism. You're not trying to win people over. You're not trying to convert people. We are just saving people from ignorance, and that is done by actually teaching, not by disclaiming. Wàá àbọ̀rú àbọ̀yè bóyí ṣe yẹ ká sáré jọ wo fídíò àfà ránmú sọ̀rọ̀ yìí. ẹ̀yin ọ̀sẹ̀ bọ gbogbo tẹ̀ sí lọ ẹ̀yin abọ́gibọ̀ pẹ̀ tẹ̀ ń pè nǹkan mí yàtọ̀ sí Allah ẹ túbá lónìí kó tó dọ̀la o. ẹni tó wà láyé tí ó ti kú ló máa ń ronú pìwàdà o. ẹni tó wà láyé tó ní làákàyè òun ló lè ṣe àtúnṣe àṣìṣe rẹ̀ tẹ́ ẹ bá fi lè kú pínrín lórí ní tẹ̀m̀bẹ̀hùn
ẹ kú orí ibú lókù tá a máa kíyìn o. iná ní sunna anabi sallallahu alayhi wa sallam fi yé wa tá a bá gbára sàárì ẹnikẹ́ni tó bá kú lórí pé kò sí lọ́hùn tá a gbára sàárì rẹ̀ kọjá ẹni tó kún káfìrí ẹ fún ní ro ìbànújẹ́ pọ́ máa ń ná ni ọ́ mo ń fún ọ ní ro ìbànújẹ́ pọ́ máa ń ná ni wọ́tọ̀ wà nù sàárì yìí ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ torí délé àlìjáná lọ yẹ ọ iná yẹ ọ nítorí tó bá fi lè lọ wọná pínrín ọgbà wàá sí gbà wàá gbà tá a yọ gbogbo gbígbà torí pé iná téèyàn wọ̀ tí ọ̀sọ́nà àti jáde iná téèyàn wọ̀ tí ọ̀sọ́nà ká kóra wájọ ká lọ bẹ́ lọ́n pé dákun àní tún ṣe bẹ́ẹ̀ mọ́ níbo láyé tí wàá wà tẹ́ẹ̀ ní ti ṣe bẹ́ẹ̀ mọ́ èyí tẹ́ ti ṣe náà lò orí ẹ̀ ọ̀dọ̀ wọ wa jàmáà ẹja sin lọ́n ló nìkan. ẹ káàbọ̀ padà tá a bá rí èèyàn kankan tó mọ àáfàá arọ́mú sọ̀rọ̀ yìí ẹ bá wa share program yìí kó dọ̀dọ̀ wọn bàbá yìí gan ti contradict ara wọn wọ́n ti wá ń gbà kan tó sọ pé ẹ yé pé Allah ní ọlọ́run ẹ yé pé Allah ní God tẹ bá fẹ́ pé Allah náà ni Allah ń jẹ́ àwa náà dẹ̀ ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé Allah ò ní orúkọ méjì Allah náà ló ń jẹ́ torí ẹ ò lè tu orúkọ ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá ló mọ ọlọ́run Olódùmarè kò kí ń ṣe lárúbáwá ló fún wa ní ọlọ́run ẹni wá ń sọ pé ẹni tó bá ti kú tó bá ń pe nǹkan míì yàtọ̀ sí ọlọ́run àwa la ní ọlọ́run nǹkan tí ọlọ́run Olódùmarè dẹ̀ fún wa òun náà ni à ń ṣe ká máa bọ àwọn òrìṣà wa àdẹ̀ ní láti bọ wọ́n torí tá a bá ń bọ wọ́n òun ni irú yín báyìí ẹ̀ fi ní lẹ́gbàá lọ́wọ́ àwọn ọmọ Yorùbá torí a ti mọ èròǹgbà yín àti mọ nǹkan tí ẹ fẹ́ ṣe ẹni wá sọ pé ẹ fún àwọn tó bá ń pe nǹkan míì yàtọ̀ sí Allah ní èrò ìbànújẹ́ pé inú náà ni wọ́n ń lọ èmi náà wá ṣetán láti wá fún yín gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá ní èrò ìbànújẹ́ pé inú náà ni gbogbo yín pátápátá lẹ máa wọ̀ ọlọ́run Olódùmarè tó dá wa ìfẹ́ ni kò ní iná kankan bí nǹkan tó fẹ́ fi sun wá ṣó fẹ́ jẹ àsun ni kí ló fẹ́ gbà ń bẹ̀ ọlọ́run Olódùmarè tó ti mọ bá ṣe fẹ́ rin ìrìn àjò wa kan tó bí wa rárá ṣé òun ló máa wá sọ pé lọ rin ìrìn àjò ẹ bó ṣe fẹ́ rìn kó o dé kó wá jóná irọ́ lásán ni mo wá ṣetán láti fún gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá ní ìró òdùnnú tẹ́ bá jẹ́ pé bí a ká pè ní ìró ìbànújẹ́ pé gbogbo yín pátápátá àtọmọdé àtàgbà àti èyí tó sì wà láyé báyìí àtàwọn tó ti lọ gbogbo yín pátápátá lè máa jóná títí kan Muhammadu inú náà lòun náà wà ẹ ká lọ wo suratu Maryam Quran chapter 19 verse 71 ó ti ń sọ̀rọ̀ bọ̀ ní pé tó bá dọ́dọ̀ jájọ́ wọ́n máa kó gbogbo yín jọ pẹ̀lú àṣà ìtàn ibo náà fẹ́ kó yín sí wọ́n á kó gbogbo yín sínú iná ibẹ̀ ni Allah ti fẹ́ dájọ́ yín ó wá yẹ kẹ́ ẹ lè ṣe làákàyè ní pé ládùúrú gbogbo ìyà tẹ́ jẹ fún Allah bẹ́ẹ̀ ṣe forí gbálẹ̀ bẹ́ẹ̀ ṣe pọ́n òkúta lá Allah tó wá fẹ́ dájọ́ yín Allah tó ti mọ̀ pé ẹni rere ní àmọ́ wá fẹ́ dájọ́ ó kọ́kọ́ kó gbogbo yín sí inú iná ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí Quran chapter 19 verse 71 ó ní there is none of you who will not pass over it kò sí kankan nu yín àbí kó gba inú iná kọjá this is a decree your Lord must fulfil eléyìí ni ìlérí tí Olúwa yín Allah tó máa mú ṣe ẹ ṣe làákàyè tí ẹ̀yin fún ara yín náà tẹ́ bá fẹ́ dájọ́ àwọn èèyàn tó dáa àtàwọn tí ò dáa ṣé máa kọ́kọ́ kó gbogbo wọn sí inú bí tẹ́ ti fẹ́ jẹ àwọn tí ó ṣàìdá tẹ́ ti fẹ́ jẹ wọ́n yà ṣé bẹ̀rẹ̀ ti máa kọ́kọ́ kó gbogbo wọn sí irọ́ lásán làwa fi ń sọ fún yín pé olórí burúkú ẹni òfò ẹni ègbé òun ló ń ṣe Islam ẹni tí ọpọlọ ẹ ò ṣiṣẹ́ ló ń ṣe Islam torí tọpọlọ ẹ bá ṣiṣẹ́ ni ó yẹ kí wọ́n fún ara ẹ lè béèrè pé Allah fẹ́ dájọ́ ẹni tó ṣe dáadáa àtẹni tí ò ṣe dáadáa ó ní ẹ̀yin tẹ́ bá ṣe dáadáa ẹ máa lọ sálùjọ́ náà níbi tẹ́ ti máa lọ máa gbádùn 72 virgin àwọn tí ò ṣe dáadáa tí wọ́n ò ṣe Islam ó ní gbogbo yín máa kó wọn lọ sínú iná ó wá fẹ́ ṣèdájọ́ ìwọ tó ṣe Islam àtẹni tí ó ṣe Islam ó wá kó gbogbo yín lọ sínú iná kí ló fún yín ní àrídájú pípẹ́ máa kúrò nínú iná ẹ jẹ́ ká ronú nǹkan tí Muhammadu dẹ̀ sọ gbẹ̀yìn òun ni wípé òun ò mọ ibi tóun ń lọ báwo lòun ṣe máa mọ ibi tí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé òun báwo lòun ṣe máa mọ ibi tẹ́ ń lọ irọ́ lásán ni ìsìláàmù ò kì í ṣẹ̀sìn ẹgbẹ́ òkùnkùn ni ẹgbẹ́ tí Muhammadu dá sílẹ̀ láti fi máa gbalẹ̀ ni
òun ló fi jẹ́ pé kùránì kò kí ń ṣe ìwé Ọlọ́run, ìwé ìlànà àti ìgbàlẹ̀ lọ́wọ́ onílẹ̀ ni. Ẹ̀rọ àwọn kan wọ́n sọ wípé ipò ọba tí o bá ti jẹ́ mùsùlùmí o ò lè débẹ̀. Ó ń fi yé yín wípé àwọn ti gba ipò ọba yẹn, ìwọ tó bá dẹ̀ ti jẹ́ mùsùlùmí o ò lè débẹ̀. Nǹkan yìí náà ni wọ́n fẹ́ ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n fẹ́ sọ gbogbo ọba ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ sọ wọ́n di Fúlàní, wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ débi pé àwa ọmọ Yorùbá a ní lè débẹ̀. ọmọ Yorùbá ló ń jọba, kí ló tún kan àwọn ẹrú Saudi pẹ̀lú ipò ọba? Àmọ́ nítorí pé wọ́n fẹ́ gba ilẹ̀, wọ́n fẹ́ control everybody, adẹ̀ tí ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà, adẹ̀ ń kà jáde nínú ìwé wọn. Ẹ̀yin náà ẹ lọ wò, ìwọ tó wá jọ ọmọ Yorùbá tó ṣe ń ṣe Islam, tó bá kú kó wá fojú wẹ̀yìn kí wọ́n náà wá rí pé gbogbo àwọn àrọ́mọdọ́mọ ẹ náà ti ń ṣerú Fúlàní, ṣẹnu ẹ máa dùn. Ẹ ronú, mo tún sọ, olórí burúkú, ẹni òfò, ẹni ègbé, òun ló ń ṣe Islam. Kò dẹ̀ sí bóyá fẹ́ ṣe Islam, ó máa jóná. Ọlọ́run Olódùmarè ti wá ìfẹ́ ni kò sí náà. Tó bá ti tẹ̀lé òfin ìlú tó bá wà, ó ti tẹ̀lé òfin Ọlọ́run. Ọlọ́run ò nẹ́sìn ẹ̀sìn Islam, ẹgbẹ́ òkùnkùn tí Muhammadu dá sílẹ̀ láti máa fi gbalẹ̀, tó fi sọ pé ẹni tó bá fi ẹgbẹ́ òkùnkùn yẹn lẹ̀ kẹ́ parọ́ wọn. Ṣọlọ́run lè sọ bẹ́ẹ̀? Ọlọ́run Olódùmarè ti wá ò nẹ́sìn, kò ń ṣe Kìrìsìtẹ́nì, kò dẹ̀ kí ń ṣe Mùsùlùmí. A jẹ́ ti sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà, ọ̀tọ̀ ni Yahweh, ọ̀tọ̀ ni Allah, ọ̀tọ̀ ni Olódùmarè. Yahweh ẹ̀sìn Kìrìsìtẹ́nì, Allah ẹ̀sìn Mùsùlùmí. Àwọn ẹ̀sìn méjèèjì yìí ata àtojú ni wọ́n ò rẹ́. Wọ́n wá kó ẹ̀sìn méjèèjì yìí wá sí àárín àwa ọmọ Yorùbá láti wá fi pín wa. Ẹ̀yin ọmọ Yorùbá, Ọlọ́run ò nẹ́sìn. Ẹ̀yin ọmọ Yorùbá, Ọlọ́run Olódùmarè tó dá wa ò nẹ́sìn. Ìfẹ́ ni, kò ń ṣe Kìrìsìtẹ́nì, kò ń ṣe Mùsùlùmí. Àṣà àti ṣe ló ní. Àwa Yorùbá a ní àṣà àti ṣe wa. Àwọn tó gbé ẹ̀sìn yìí wá, èròǹgbà wọn ni pé kí wọ́n pa àṣà àti ṣe wa, kí wọ́n parẹ́. Torí pé inú àṣà àti ṣe wa, ibẹ̀ ni agbára wa wà, ibẹ̀ ni strength wa wà. Ẹ wo China, wọn ò máa fi àṣà àti ṣe wọ́n lẹ̀, wọ́n máa ń ráyé gbé. Wọ́n máa ń ráyé gbé. Wọ́n wá ń sọ fẹ́yìn, wọ́n wá ń fi ọ̀run, wọ́n fi ń gba ayé lọ́wọ́ yín. Ilẹ̀ ló ń fẹ́ gbà. Ẹ jẹ́ ká jí. Tẹ́ ẹ bá lọ da gbogbo nǹkan tán ní kò da. Ẹ wo Professor Pella, ìgbà tí ó lọ bọ́ gbogbo agbára tó ní, tó lọ gbé lẹ̀ máa lọ pa á. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa learn, ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ nù nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́. Irọ́ ni. Àwọn ará bíi náà lọ ní tí Allah wọn bá fẹ́ ni a ṣe wá lẹ́lẹ́sìn kan. Allah wá dá oríṣiríṣi ẹ̀sìn, kí ló dé tó tún wá ń sọ pé àwọn kan tún máa wọná nígbà tó jẹ́ pé òun ló ṣe bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká rorí, ẹ jókòó, ẹ rorí fún ara yín pé nǹkan tí ẹ sọ sínú ìwé yìí, kí ló dé tí ìwé yìí ò sọ ìtàn yín? Wọ́n kọ́ ni àwọn Lárúbáwá, nǹkan tó ti ń sìn tẹ́lẹ̀ náà ni wọ́n sì ń sìn. Allah ti wà ní àwọn 360 idols tó ti ń sìn ní Kaaba tẹ́lẹ̀, táwọn Kùrẹ́ṣì ti ń sìn. Muhammadu wá, ó kàn ra mú ẹyọ kan yẹn, ó mọ́ òun nìkan wá pè ní monotheist. Nígbé ẹ gbà pé ẹyọ kan ni Ọlọ́run, Allah nìkan ní kẹ́ máa sìn the other 359 idols. Gbogbo ìlànà tí wọ́n fi ń jọ́sìn fáwọn other idols náà ni ló kó sínú bó ṣe ń sin Allah yẹn nìkan. Àwọn tó ń sin òṣùpá, tó ń sin ìràwọ̀, àwọn ló ń kírun tẹ́yìn ń kí yìí. Wọ́n dẹ̀ tún pé wọ́n pé wọ́n wà ní onígbàgbọ́. Àyìn àwọn tó ń sin ìràwọ̀, tó ń pe ìràwọ̀ lọ́lọ́run, tó ń pe òṣùpá lọ́lọ́run. Muhammadu tún recognize wọn. Òrìṣà, àwa ọmọ Yorùbá là ní òrìṣà, ẹni tí òrìṣà dá, òun là ń pè lóríṣà.
ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká jí, irọ́ lásán ló ń pa fún wa, kò sí iná kò sálùjọ́ náà o. Ìwọ tó bá jẹ́ pé torí iná torí àlùjọ́ náà jẹ́ ń ṣe Islam, irọ́ ni o. Tó bá tún wá ṣe Islam ó máa jóná o, ó máa jóná o. Èmi mú dá yín lójú tó bá ti ṣe Islam, tó kú sí ojú ọ̀nà ẹ̀sìn Islam, tó sin Allah nìkan, mo fi Olódùmarè búra ó máa jóná. Nǹkan tó wà nínú ìwé ni mo sọ, èmi kọ́ mo sọ o, mo ti kà á lẹ́ẹ̀kan o. Nǹkan tí Kùránì sọ ni wípé ìwọ tó bá ti sin Allah ó máa gba inú iná kọjá, ó máa jóná. Ó wà nínú Sọ̀híì Buhari pé ẹ máa jóná kú egungun. Wọ́n wá gbá wa ní ìwọ̀n Yorùbá ẹ jí. Kò sí nǹkan tó burú nù ká ṣe ìṣẹ̀ṣe wa o, ká bọ gbogbo àwọn òrìṣà wa pátá. Ìwọ tó bá jẹ́ òun ó lè fílẹ̀ lè sọ pé ò ṣe, Olódùmarè tún sì nífẹ̀ẹ́, Olódùmarè nífẹ̀ẹ́. Àmọ́ gbogbo àwa tá bá ń jáde, eléégún ni, olóró ni, oníṣàngó ni, ọlọ́bàtálá ni, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi, tá bá ń jáde eléégún, tá bá ń jáde, kò sí wípé adéwájú mọ́sálásí à ń pàlù o, ẹ lu ìlú yín kọjá o. Àwa la nílẹ̀, wọ́n fẹ́ wá gbalẹ̀ ni o. Allah ò lè ṣe nǹkan kan o, ṣìgìdì ni o. Tá bá dẹ̀ ti ń jáde, ẹ jẹ́ ká máa jáde tìkanra tìkanra. Ẹ máa mú nǹkan dání, ẹ mú òrùka dání, ànàsáré, àlùwò oríṣiríṣi, ẹ kó dání, bàǹtẹ́ ẹ kó dání. Ẹnikẹ́ni tó bá ti ta fẹ́lẹ́fẹ́lẹ́ nínú àwọn ẹlẹ́sìn àjòjì, ẹ ṣe nǹkan tí ò dá fún. Bẹ́ẹ̀ ni, ẹ ṣe nǹkan tí ò dá fún, torí àwọn olórí burúkú yìí wọ́n fẹ́ wá balẹ̀ bàbá wa jẹ́ ni o, wọ́n fẹ́ wá gbalẹ̀ ni o. Ẹ jẹ́ ká rántí pé àwọn bàbá wa lánàá wọ́n defend ilẹ̀ Yorùbá tó fi dórí wa ni o. Ẹ má jẹ́ káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa, ẹ má jẹ́ kán ṣerú Fúlàní o. Àwọn Fúlàní ní iye wọn ò dúró, wọ́n ti surround gbogbo ilẹ̀ Yorùbá pátápátá o. Kùránì kò lè ran ìbọn o, kò lè ran àdá o, irọ́ ni o. Tiwantiwa ni o, ní ká lọ lò ó, àfi ká dira o. Gbogbo ẹni tó everybody ẹ bá ṣe ń dira fúnra yín, ẹ máa dira fáwọn ọmọ. Ẹ̀sìn gbẹrẹ, ẹ jàse jẹ, ẹgbẹ́bọ, ẹlẹ́bọ ni wá, Olódùmarè ló ṣe wá bẹ́ẹ̀. Àwọn Saudi náà dẹ̀ ní tẹ́ rí wọn, olórí burúkú làwọn yẹn náà, wọ́n ń sin òkúta, wọ́n ń forí balẹ̀ fún ṣìgìdì, wọ́n ń sin ìràwọ̀. Tó bá ń kírun ìràwọ̀ àtòṣùpá ló ń sìn, tó bá ń gbàwẹ̀ ìràwọ̀ àtòṣùpá ló ń sìn. Wọn ò dáwọ́ ẹ̀ dúró, wọ́n wá fẹ́ pa tiwa rẹ́, kán gbé tiwọn lé wa lọ́wọ́. Tí wọ́n tó fẹ́ gbé lé wa lọ́wọ́ kò lè ṣe nǹkan kan fún wa, torí pé irọ́ lásán ni, òfúùtù fẹ́tẹ̀, àṣà tí ò ní kan. Ẹ̀yin ọmọ Yorùbá, ọpọlọ wa ò ní lọ, mo sọ yìí mo dúró, ó dìgbà. Gbogbo wa láti gbọ́ àwọn dìbẹ́tì, ojú wo lẹ fi wò báwo lè ṣe rí sí? I'm pretty sure pé yìí náà máa rí bí òjẹ́ ọkàn bí ojú méjì ń bẹ láti ṣe take away. Ẹ bá wa fílẹ̀ nínú comment section, ẹ má gbàgbé láti bá wa pín, ẹ má gbàgbé láti bá wa share. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín, Ààyè Ọpẹ́yọ̀. Ṣé ọlọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run? Ayé ọpẹ́ máa yọ fún èmi àti yín lórí wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun láyé ọpẹ́, òun ló máa fi máa yọ. Èmi náà ni o, ọmọ yín, olólùfẹ́ yín, Ààyè Ọpẹ́yọ̀. Ṣé ọlọ́dọ̀ tí yín náà? One love, bye for now.